dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ́mi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tún mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ṣé òótọ́ ni pé wọ́n fi ẹlikọ́pútà kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ lọ sí Kaduna ọ̀rọ̀ rẹ o ẹ wá gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé irọ́ ni ìròyìn kan o tó ń lọ nígboro pé wọ́n ti fi ọkọ̀ òfurufú ẹlikọ́pítà gbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní ahoro ìṣẹ̀lẹ̀ àti yàwọ́tà lọ sí ìpínlẹ̀ Kaduna o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Àyìnládé Ọláyínká ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn ọlọ́pàá ní irọ́ ni ohun tó wà nínú fídíò kan tó sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí o àti pé àwọn tó ṣe fídíò ọ̀hún wọ́n mọ̀ọ́mọ̀ gbé jáde láti ṣì aráàlú lọ́nà ni ó ní iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ jẹ́ kí aráàlú mọ̀ pé iṣẹ́ takuntakun ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn èèyàn náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ètò ààbò míì láti rí dájú pé gbogbo àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n padà wálé o láyọ̀ àti àlàáfíà láti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn kí á sì fi sìnkún òfin mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi náà bí àwọn èèyàn kan ṣe mọ̀ọ́mọ̀ pín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa ìṣẹ̀lẹ̀ yìí láti jẹ́ kí aráàlú sọ ìrètí nù nínú ọlọ́pàá ń kọ iléeṣẹ́ ọlọ́pàá lóminú irúfẹ́ ìwà bẹ́ẹ̀ kò bójúmu o bẹ́ẹ̀ ló tún ń da ìbẹ̀rù sọ́kàn àwọn aráàlú ó ń ṣì àwọn aráàlú lọ́nà bẹ́ẹ̀ ló ń dí iṣẹ́ àwọn elétò ààbò lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wá fi àtẹ̀jáde náà kìlọ̀ fún gbogbo àwọn tó ń pín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé kí wọ́n kí ọwọ́ ọmọ wọn bọ́ sọ́wọ́ Àyìnládé ní ẹnikẹ́ni tí ọwọ́ agbófinró bá bà tó ń pín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa ìṣẹ̀lẹ̀ náà lọ́nà àti mú kí aráàlú sọ ìrètí nù nínú àwọn agbófinró yóò jẹyìn rẹ̀ níṣó lẹ́yìn náà lọ́rọ̀ àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ kí wọ́n sì máa ṣàtìlẹ́yìn fún àwọn agbófinró nínú iṣẹ́ wọn ó tún rọ aráàlú kí wọ́n má ṣe máa gba èyíkéyìí ìròyìn gbọ́ àyàfi èyí tó bá jáde lákàtà àwọn aláṣẹ nìkan kí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan má bàa ṣì wọ́n lọ́nà nǹkan bí 40 ọjọ́ sẹ́yìn ni agbébọn ya bo ilé ẹ̀kọ́ méjì ní ahoro ìṣẹ̀lẹ̀ àti yàwọ́tà tí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 gbé lọ agbapa olùkọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tún gé orí olùkọ́ míì nínú igbó tí wọ́n kó wọn lọ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ a retí láti joy. ṣe ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni báwo ṣe ń tó pẹ́ tó kó aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.